Alhaj àpọ́nlé ànábì Katibi Bello. A lè gbàgbé gbogbo akitiyan yín, gbogbo ipa tẹ́ ẹ kó lórí òkú Alhaj Muyideen Ajani Bello. A lè gbàgbé ẹ̀ o. Gbogbo bẹ́ ẹ ṣe lọ, bẹ́ ẹ ṣe bọ̀, gbogbo ohun tẹ́ ẹ ṣe pátá ó ti wà nínú ìwé ìtàn, ó sì wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ èèyàn àti níwájú Ọlọ́run. Ọlọ́run ọba ó san yín lẹ́san o. Èyí tẹ́ ẹ wá ṣe tó wá dùn mọ́ mi nínú jù ni tí mo gbọ́, tí mo fojú mi wò, tí mo fi ti ara mi gbọ́ pé ẹ ṣe òkú o, tẹ́ ẹ fẹnu ara yín sọ pé ẹ ṣe òkú ọjọ́ kẹta Alhaj Muyideen o, tẹ́ ẹ fẹnu ara yín sọ pé ẹ ṣe òkú o. Ìyẹn ló múnú mi dùn. Ẹ yànnàná ẹ̀ pé ilé ò gba ọkọ̀ àwọn èèyàn, ilé ò gba èrò, bẹ́ẹ̀ sì ni kò sì gba ọkọ̀ àtàwọn nǹkan táwọn èèyàn gbé, nǹkan ògo táwọn èèyàn gbé wá ló jẹ́ kẹ́ ẹ wá lo ibi tẹ́ ẹ lò. Àwọn ò dénú àníyàn yín, a dé gbà, a dénú ọkàn yín, ṣùgbọ́n n tẹ́ ẹ sọ bọ́ta àwárí. Innamal a'malu binniyah, gbogbo iṣẹ́ ló wà pẹ̀lú àníyàn. Àníyàn yín lórí gbogbo bẹ́ ẹ ṣe gbìyànjú ńbẹ̀, Ọlọ́run ọba yóò bá ní fi san yín lẹ́san. Ṣùgbọ́n èmi ó sì máa tẹnu mọ́ o, bẹ́ ẹ ṣe gbìyànjú tó, imí tíntín létí àwo gbẹ̀gìrì, bójú bá kúò ńbẹ̀ ǹjẹ́ lọ́kàn á máa kú òbí. Yorùbá sì bọ̀ wọ́n ní imí tíntín ní bàdí jẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí ikú ó mú wa báyìí o, a ní tí kú báyìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ṣíṣe tí wọ́n sin Alhaj Muyideen Ajani Bello sínú ilé kò bójúmu o, gẹ́gẹ́ bí ìjẹ́ ẹni Ọlọ́run àti ìjẹ́ àgbà àfáà, kò bójúmu o pàápàá. Ẹ̀yin náà lẹ sì wà ńpò kẹ́ ẹ ṣàtúnṣe yẹn ńgbà yẹn, ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá kẹ́ ẹ rí ṣe. Kò bójúmu o, kò bójúmu o. Àwọn kan láyà débi pé bó ṣe ibi tó dé dúró yìí nísìnyí, wàláhì wọ́n láyà débi pé tí ò bá níṣẹ́ tí ó challenge wọn, wọ́n lè tó kú ìsìn. Bẹ́ẹ̀ ni, àwọn kan láyà débẹ̀, ṣẹ̀ríà ò sì takò. Tó bá pé ṣẹ̀ríà takò, ẹní káwọn àfáà bọ́ta àwọn ó jí aṣọ. Ṣẹ̀ríà ò takò, wọ́n lè tún sin tí wọ́n ó gbé kúrò ńbẹ̀, tí wọ́n ó gbé lọ gbó tẹ́ bó ṣe wà hun. Wàláhì. Bí ṣẹ̀ríà bá takò ẹ jẹ́ á gbọ́ o, wọ́n lè tún wú tí wọ́n ó lọ tún sin. Àwa ò ní ẹ tún wú o, a kàn fi ń sọ náà ni o, pé kò sí ní tí ò látúnṣe láyé. Torí imí tíntín ni ọ̀rọ̀ un o. Ń bẹ létí àwo gbẹ̀gìrì, ọkàn kò lè kúrò lọ́kàn láéláé. Irú Alhaj Muyideen pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn, pẹ̀lú gbogbo làkàkà wọn lórí ẹ̀sìn, a lọ sin sínú ilé. Wọn wà ní mọ́ lẹ́tọ̀ọ́ sí àdúrà táwọn ẹni ire ń gbà lẹ́nu gbogbo èèyàn. Bẹ́ẹ̀ bá máa ṣàdúrà fún wọn gan-an, èèyàn mélòó ni ó lọ máa ṣàdúrà fún nínú ilé? Ṣẹ́yìn nìkan lẹ máa ṣàdúrà fún? Ṣàdúrà wọn nìkan tó? Ṣùgbọ́n àdúrà gbogbogbò táwọn èèyàn bá ń wá gbó tẹ́ ní gbogbo ìgbà, kò sí gbà lóòrèkóòrè, ìgbàkígbà táwọn èèyàn bá wá máa ṣàdúrà, àdúrà different àdúrà oríṣiríṣi tí ó máa wá, àdúrà tí ó máa wá látọ̀dọ̀ oríṣiríṣi èèyàn. Wọn ò ní lẹ́tọ̀ọ́ sí. Àwọn gan lè má ráyè ṣàdúrà fún. Ṣebí ọmọ ní ó ti gbé fóònù lọ́wọ́ tí ó máa ṣe TikTok, ibẹ̀ ni ó ti rántí pé òun fẹ́ ṣàdúrà fún bàbá kan. Èmi ò sọ pé ọmọ ń ṣe TikTok, mo kàn ń sọ náà ni o, ọmọ míì ni mò ń sọ o. Ọmọ náà sì máa ṣe TikTok, èwo ni ká má tanra wa jẹ. Torí ìdí èyí, a dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ ti yànnàná pé ẹ ṣe òkú ọjọ́ kẹta fàdúrà lẹ ṣe pé ilé ò gbà yín ló jẹ́ ẹ lọ lò bẹ́ẹ̀ hun. Kò jù báun lọ. Ojúlówó ọmọ Yorùbá, ìpàkọ́ ò gbọ́ súùtì láwa o. Àwọn ò gbà pa ọmọ, a ò tiẹ̀ mọ̀ pé ẹnìkan tiẹ̀ ń bú wa. Ìdí nu o, lórí òdodo la wà. Bódodo bá korò, ó ju ọlọ àwa ó sọ. Bó tilẹ̀ wù kó korò tó, àwa ò ní kéèyàn gbọ́. Ṣùgbọ́n àwa mọ̀ pé a sọ tìa, torí hújà ni ó jẹ́ lálìkìyámọ̀. Kò jù báun lọ.